ibi tẹ́dá bá fi ìgbàgbọ́ ẹ̀ sí ibẹ̀ náà ni ó bá. Ìwọ kàn wéṣì ìgbàgbọ́ rẹ sára igi ni, igi kọ́ ló ṣe é. Ó kàn wéṣì ìgbàgbọ́ rẹ sára ọ̀pẹ ni, ọ̀pẹ kọ́ ló ṣe é. Ó kàn wéṣì ìgbàgbọ́ rẹ sára òkúta tó ń lọ ń domi sórí ẹ̀ tó ń depo fún tó ń dọ̀bálẹ̀ sí ni. Èyí ni ò lágbára láti ṣe nǹkan kan. Ọlọ́run lọ́ba tó ṣe gbogbo tó fẹ́ fún ẹ. Èhè Àìmọ̀tán Yorùbá Tẹlifíṣọ̀n, àwa ni alárinà òtítọ́ rẹ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńláyé. Mo mú eléyìí wá kó máa jẹ́ ẹ̀kọ́ àti ìṣíniníyè fún gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ìṣòro owó ló bá wọ tó o rò pọ́lọ́wọ́n bá ò lè ṣe é mọ́. Ìṣòro owó ni wọ́n ń dojúkọ tó o rò pọ́lọ́wọ́n bá ò lè bẹ́ẹ̀ yanjú ẹ̀. Ìṣòro owó ni wọ́n ń dojúkọ tó o fi ń tọ́jú bọlé olóògùn tó ń tọ́jú bọlé olóró. Ìṣòro owó ni wọ́n ń dojúkọ tó o fi lú sí ìgbàgbọ́ ẹ̀ nínú Ọlọ́run ọba, tó o fi bọ́rọ̀ rẹ débi wípé pa Ọlọ́run ọba ò lè ká a mọ́. Ìṣòro owó ni wọ́n ń dojúkọ tó o fi gbàgbé wípé Ọlọ́run náà ló lè bẹ́ yanjú ìṣòro rẹ̀. Ìṣòro owó ni wọ́n ń dojúkọ tó o fi bá a débi pé wọ́n ní kó o máa lọ bọ́jú bọ̀pẹ̀. Ìṣòro owó ni wọ́n ń dojúkọ tó o gbàgbé pé Ọlọ́run ọba lọ́ba tó lè bá ní tán ìṣòro tó o fi bẹ̀rẹ̀ sí ní lọ forúkọ àlìjànú. Ìṣòro owó ni wọ́n ń dojúkọ tó o fi gbàgbé wípé Ọlọ́run ọba ló lè bá ní tán ìṣòro tó o dẹni tí ń lọ ń dojú bọlé olóró, tó o fi bẹ̀rẹ̀ sí ní lọ bọ eégún tó ń bọ òòṣà. Òṣì ní báwọ̀ fínra ni tó o fi gbàgbé pọ́lọ́run lọ́ba tí bá ní tán ìṣẹ́ àti ìyà kúrò nínú ayé ẹni, tó o fi dẹni tí ń bá wọn gérí tí ń bá wọn gépá. Ojú ọmọ ní ń pọ̀ wọ ni. Lóòótọ́ o lè lọ tọrọ ọmọ lọ́wọ́ gì, àmọ́ wàwó náà ni ó padà máa hù fún ọ. Ṣùgbọ́n ọmọ tá a bá tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba ní fúnni ní ìfọ̀kànbalẹ̀. Má gbàgbé wípé èyí tí mo mú wá fún ẹ lénìí, mo wá ta ọ́ jí ni, mo wá ṣí ọ níyè ni, mo wá dá làákàyè yẹn padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó ní ẹ ni. Wípé gbogbo ohun tó wù kóun máa dojúkọ, Ọlọ́run ni ó pè, Ọlọ́run ni ó bá sọ̀rọ̀. Gbogbo ìwọ mùsùlùmí káàkiri àgbáńláyé tó ń gbọ́ mi, bí àlùkùránù rẹ kó o fi bẹ Ọlọ́run ọba, kò sí ní tọ́lọ̀ ọba ò lè ṣe. Torí àlùkùránù ó ju owó lọ, àlùkùránù ó ju sàárà lọ, àlùkùránù kì í ṣẹgbẹ́ gbogbo ibi tó o fojú sí. Gbogbo ohun tó wù kó o máa dojúkọ nínú ìṣẹ̀mí ayé ẹ, àlùkùránù ni ó fi bẹ lọ́hùn. Bọ́ọ̀ tiẹ̀ mọ́ súnmọ́ àwọn àfáà tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run ọba, kí wọ́n bẹ́ẹ̀ fi àlùkùránù bí Ọlọ́run kí ọ̀rọ̀ ètò ìgbésí ayé rẹ kó bá lè lójútùú sí rere sí bó ti ń fẹ́. Torí wípé Ọlọ́run ọba nìkan ṣo lọ́ba aṣoore mágbẹ̀jẹ́. Jẹ́ kí n sáré fi ọ̀rọ̀ tí àfáà wa Hibatullahi Katibi kí Ọlọ́run kó bá mi ṣe dáadáa fún àfáà náà. Ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àlùkùránù jẹ́ kí n sáré fi ṣe ìrántí fún ọ. Law anzala Allahu Qur'anan ala jabalin. Àfáà yìí ní wípé a ní wípé Ọlọ́run ọba bá sọ àlùkùránù kalẹ̀ sórí òkè ìṣòro kan, ẹ jẹ́ ká lò ní òkè ìṣòro. A ní wípé Ọlọ́run ọba bá sọ àlùkùránù kalẹ̀ sórí òkè ìṣòro, èyí tó tóbi lójú rẹ, èyí tó tóbi nígbà àyà rẹ tí wọ́n ń wò pé bóyá ṣé kìíní sì lè ṣe láì ṣe kó o lọ dí igi, ṣé kìíní sì lè ṣe láì ṣe kó o lọ dí ọ̀pẹ, ṣé kìíní sì lè ṣe láì ṣe pé o gbé ìyá ewúrẹ́ ńlá tó o fi bọfá. Tó ń rò lóríṣiríṣi àwọn ọ̀nà wípé ṣó lè ṣe yìí. Law anzala Allahu Qur'anan ala jabalin. Àní kò sí ìṣòro náà tọ́lọ́run bá fi lè sọ àlùkùránù kalẹ̀ sórí òkè ìṣòro kan. La ra'aytahu khashi'an mutasaddi'an min khashiyatillahi. Ìṣẹ̀lẹ̀ bá rí bí òkè ìṣòro náà yóò ṣe fọ́n túká tí ó máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tí ó fi túká látara ìbẹ̀rù Ọlọ́run ọba. Tí ń túmọ̀ sí wípé kò sí bí òkè ìṣòro ṣe pọ̀ tó, àlùkùránù ní ògbóngbó gíríwò tí lu òkè ìṣòro fọ́ yángányángá. Law anzala Allahu Qur'anan ala jabalin. A ní gbogbo ìṣòro tí wọ́n ń wò wípé ṣé kìíní sì lè ṣe láì ṣe pé bóyá tó o lọ depo sójú nǹkan kan. A ní gbogbo ìṣòro tí wọ́n ń wò wípé ṣó sì lè ṣe láì ṣe wípé o bá ń lọ ń dọ̀bálẹ̀ fún igi. Law anzala Allahu Qur'anan ala jabalin. La ra'aytahu khashi'an mutasaddi'an min khashiyatillahi. Àní ká ní wípé wọ́n bá sọ àlùkùránù kalẹ̀ lé òkè ìṣòro nì lórí ni, ẹ bá rí bí òkè ìṣòro nì bí ìbá ti ṣe fọ́ yángá tí ò ní kù kankan lẹ̀ nínú ìṣòro ayé. Lèmi fi ń sọ fún gbogbo ìwọ olóríire tó ń wò mí tó ń fetí dáadáa gbọ́ mi wípé sórí gbogbo ohun tí wọ́n ń dojúkọ nínú ìṣòro nínú ìgbésí ayé rẹ, dẹ̀yìn níbi máa bọ́gi bọpẹ̀ tó ń ṣe kiri, igi àtọ̀pẹ̀ tó ń bọ kiri nì kò lè fún ọ ní tó ń fẹ́.
bó o bá sì ṣe ìṣírí ní tó ń fẹ́ ọlọ́run náà lọ́ba tó fún ọ tó oríkì àtọ̀pẹ̀ kò ní tó lè ṣe. Ibi tẹ́dá bá fi ìgbàgbọ́ ẹ̀ sí ibẹ̀ náà ni ó bá a, tí ń túmọ̀ sí wípé ìwọ kàn wéṣítì ìgbàgbọ́ rẹ sára igi ni, igi kọ́ ló ṣe é. Ó kàn wéṣítì ìgbàgbọ́ rẹ sára ọ̀pẹ ni, ọ̀pẹ kọ́ ló ṣe é. Ó kàn wéṣítì ìgbàgbọ́ rẹ sára òkúta tó ń lọ ń domi sórí ẹ̀ tó ń depo fún tó ń dọ̀bálẹ̀ sí ni. Èyí ni ò lágbára láti ṣe nǹkan kan, ọlọ́run lọ́ba tó ṣe gbogbo tó fẹ́ fún ẹ. Tó bá wá rí bẹ́ẹ̀ yá qaumana fakra'ul Qur'ana washtagilu. Gbogbo ẹ̀yin ìjọ wa yá qaumana, gbogbo ẹ̀yin fáǹsì wa káàkiri àgbáńláyé yá qaumana, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin àti lóbìnrin yá qaumana, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa tẹ́ ń fẹ́ tọlọ́hun ọba lára wa yá qaumana, gbogbo ìwọ olóríire tó ń fetí dáadáa gbọ́ mi táníyàn rẹ mọ́ yá qaumana, gbogbo ẹ̀yin ìjọ wa mò ń fi eléyìí mo fi ń rán yín létí, mo fi ń dá làákàyè yín padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ní yín wípé fakra'ul Qur'ana washtagilu, wípé gbogbo ń tó wù kẹ́ máa dojúkọ nínú ìṣòro àlùkùránù ni ẹ kà lé lórí. Bẹ́ẹ̀ bá mọ àlùkùránù ẹ súnmọ́ àwọn àfáà òdodo tí wọ́n níbẹ̀rù ọlọ́run ọba kí wọ́n bá yín ka kùránù sórí ìṣòro tẹ́ ẹ bá ní, kí wọ́n bá yín pe ọlọ́run ọba sórí ìṣòro tẹ́ ẹ bá ní. Ẹ sinmi níbi ìmáa fewúrẹ́ bọ fákìrì títì, ẹ sinmi níbi ìmáa fagùntàn bọlọjọ láti máa fi bọgi bọ̀pẹ̀ kiri títì, ẹ sinmi níbi ìmáa dọ̀bálẹ̀ fún igi oko kiri títì. Yá qaumana fakra'ul Qur'ana washtagilu qad faqa kullan bihi nad'u ila Allah. Torí wípé alùkùránù tí mo ròyìn rẹ̀ fún yín qad faqa kullan, alùkùránù yìí dowó lọ, qad faqa kullan, alùkùránù yìí jugi lọ, qad faqa kullan, alùkùránù jọ́pẹ̀ lọ, qad faqa kullan, alùkùránù yìí ju gbogbo ń tẹ́ ń forí balẹ̀ fún ní kọ̀rọ̀, ó ju gbogbo wọn lọ. Qad faqa kullan, gbogbo ìwà ẹ̀gàn márùn-ún mọ́ bó o bá ti lè ka alùkùránù tàbí táwọn tí wọ́n níbẹ̀rù ọlọ́run ọba tí wọ́n bá fi bẹ lọ́hùn ọba fún ọ, ọba tó ní ọ tó ṣẹ̀dá rẹ yóò pèsè ọmọ alálùbáríkà fún ọ. Qad faqa kullan, alùkùránù ju sàárà lọ, qad faqa kullan, alùkùránù jowó lọ, qad faqa kullan, gbogbo nǹkan pátápátá lálùkùránù jù lọ pátá. Fihi nad'u ila Allahi. Ṣé wá rí àlùkùránù yìí bẹ́ẹ̀ bá ń wa àwa wípé ẹ mà ṣírí ẹwà wa, ẹ wá sọ wá dolóògùn, ẹ sọ wá doṣó, ẹ fi wá wájẹ, kò sí ní tẹ́ẹ̀tẹ́ ìpè wá mọ́. Mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àṣírí ìjéèyàn tiwa náà ni wípé bihi nad'u ila Allahi. Kọ́ má bàa dàrú mọ́ ẹ̀yin lọ́wọ́ làwa náà ṣe jẹ́wọ́ ara wa fún yín lọ́la wípé gbogbo ń tà ń ṣe ní kọ̀kọ̀ kìí ṣe ń táyé ò lè bá wa mọ̀. Torí a gbàgbọ́ wípé bẹ́yìn ò bá tiẹ̀ mọ̀ ọba tó ní wá mọ̀, à á ṣe wá ti torí tí ń tán káfí bá tí ò ní tán jẹ́. Ìdínú la fi wá ń jẹ́wọ́ fún yín pé bihi nad'u ila Allahi. Àlùkùránù yìí làwa fi ń bẹ lọ́wọ́ ọba sórí òkè ìṣòro tá a bá ní o. Àlùkùránù yìí la fi ń ṣètò ìgbésí ayé tiwa. Àlùkùránù yìí la fi ń bẹ lọ́hùn ní kọ̀kọ̀ tí sì ń jẹ́ wa níta gbangba. Àlùkùránù yìí la fi ń bẹ lọ́hùn lóru tí sì ń jẹ́ wa ní ojúmọ́. Àlùkùránù yìí la fi ń bẹ lọ́hùn ọba sínú ètò ìgbésí ayé wa táyé wa fi ń tọ́ọ̀bà. Ìdínú tá a fi ń sọ fún gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń wò wá, ẹ̀yin ìjọ wa, gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run lára wa, ẹ sinmi níbi ìmáa bọ́gi bọ̀pẹ̀ kiri títì. Ẹ yéé fi ewúrẹ́ bọ̀lọ̀jọ̀, ẹ yéé fi bọ fákiri mọ́, ẹ yéé fágùtàn gbàǹdù, ẹ yéé fi borò kiri mọ́. Ọlọ́run ni ẹ pè, Ọlọ́run ni ẹ dìmú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ ọ́ pé ẹ súnmọ́ àwọn tí wọ́n níbẹ̀rù Ọlọ́run tí wọ́n mọ bí wọ́n ti ń pè é. Ẹ tọ́jú wọn kí wọ́n bá yín pe Ọlọ́run ọba, torí gbogbo ìránṣẹ́ Ọlọ́run ọba kankan ni méjèèjì ń bẹ lára wọn. Oríire ń bẹ lára ìránṣẹ́ Ọlọ́run ọba fẹ́ni tó bá tọrọ rẹ̀ pẹ̀lú ìwà àti ìtọ́jú tó bá ṣe fún wọn. Orí burúkú sì ń bẹ lára gbogbo ìránṣẹ́ Ọlọ́run ọba
fẹ́ni tó bá tọrọ rẹ̀ pẹ̀lú ìwà àti ìsọkúsọ tí ń bá ń sọ sí wọn, tí wọ́n bá fi lè bínú sí irú ẹni bẹ́ẹ̀, ọlọ́run ló bínú sí i. Irú ẹni bẹ́ẹ̀ ti ṣàgbákò orí burúkú láyé àtàlìkìyámà. Ni mo fi sọ fún gbogbo ìwọ olóríire, gbogbo ìwọ tó ń fi àníyàn dáadáa tó fi ń gbádùn gbogbo tí mò ń sọ yìí, gbogbo ìwọ tó já sí pé etí dáadáa ló fi ń gbọ́ mi tí kì í ṣe tí ọ̀tẹ̀, gbogbo ìwọ tó já sí pé bó ti ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi yìí ìṣe nínú ẹ̀ kàn ń dùn. Èyí ni ìṣítí fún ọ àti ìdálàáká ìpadà fún ọ wípé èé ṣe tó fi jókòó nídìí ẹ̀mẹ́, padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ní ọ. Bí ọlọ́run bó ti mọ̀ ọ́ pé súnmọ́ àwọn tí wọ́n tún mọ ọlọ́run ọba pé tí bẹ̀rù ọlọ́run ọba sì farahàn nínú ayé wọn, kí wọ́n bá ọ pé gbogbo ohun tó ń bọgi bọ̀pẹ̀ tó ń tojú bọlé fún nì, gbogbo ẹ̀ náà ni wàá rí wípé ọlọ́run ó sì ṣe é fún ọ ní ìrọ̀rùn àti ìfàyàbalẹ̀. Ẹ̀kọ́ ń bẹ nínú fídíò yìí fún ìwọ tó bá fi làákàyè gbọ́ mi tó dẹ̀ fi ọkàn bá mi lọ. Mo wá gbà á ládùúrà fún gbogbo ojú kọ̀ọ̀kan tí ń wò mí àti gbogbo etí kọ̀ọ̀kan tí ń gbọ́ mi àti gbogbo ọwọ́ tó máa bá mi share fídíò yìí wípé oríire tí ń bẹ nínú oṣù yìí kò ní fún èmi àti ẹrú o. Ma'assalam wa ilal liqa. The news of the unknown. We are its messengers of truth.